ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ Yorùbá nation yìí ibi tó ń lọ yìí ó lágbára o, ó le gan o. Ẹ wá gbọ́ nǹkan tí olóyè Sunday Igboho ṣe tún sọ báyìí báyìí. Ẹ wá gbọ́ bí kíní ẹ̀ ṣe ń bọ̀ àti ibi tó dé dúró bó ṣe ń lọ. Èpè tán gbé àwọn olórí tó ń ṣe dáadáa, èpè tán gbé wọn ṣẹ́. Ẹ bá mi share program yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Àkọ́ TV. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ máa like ẹ comment. Torí wọ́n sọ pé Yorùbá nation ẹlẹ́ẹ̀lá gidi ẹlá ò lè túká even tí ya bá ń jẹ Yorùbá o. Ẹ máa rántí tó bá di lọ́jọ́ ọ̀la táwọn Ìgbò bá ní Biafra ní táwọn sáwà lárẹ̀wá tí tó ń ta wọn bí èṣù pàdídà àjà Yorùbá mèrè. Ẹ listen ẹ gbọ́. Ẹ̀yin olórí burúkú yìí tẹ́ lè dá mi mú ni tẹ́ wà gbégọ́ ìjọba ẹ̀yin olórí burúkú tẹ́ ní ṣe oríire yìí bẹ́ẹ̀ ṣe pa bọ̀dá mi tẹ́ pa àdògá tẹ́ pẹ́ sáyé dínúlé tẹ́ tún fi àjẹ gbogbo mẹ̀kúnnù Ọlọ́run bá fara ní tọmọtọmọ wọn bọ̀ mi ti dé ẹ̀yin olórí ibú kò ní dá fún yín gbogbo àwọn tẹ́ ń pọ́nlé gan àwọn bàbá wa kan bàbá yín wò àwọn bàbá òfò làwọn bàbá yín tẹ́ ń pọ́nlé àwọn bàbá tó yẹ pé bí wọ́n ṣe fi àjẹ gbogbo aráàlú yóò jẹ wọn tọmọtọmọ yóò jẹ wọn nù sàárè yóò tún jẹ ẹ̀rì dá ẹ̀rì pé inú náà tí Ọlọ́run fi yín sí àwọn àfáwà sọ pé iná méje ẹni tíkítíkà iná méje ní ọwọ́dọ̀ iná tí yóò ju méje lẹ́wọ̀ náà bí 1000. ẹ bá mi subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. gbogbo sẹ́ẹ̀lì tí ń bẹ́nu ná ni àwọn bàbá wa tí mò ń sọ yìí wọ́n ti ṣeré láyé ológun àti Buhari tán jọ sólógun gbogbo wọn àtàwọn Babangida gbogbo wọn àtàwọn tán jọ ń ṣèjọba àtàwọn tó ti kú ń bẹ́ẹ̀ àtàwọn tó ń bẹ́ẹ̀ gbogbo iná méje ni Ọlọ́run ni wọ́n Ọlọ́run dá Ọlọ́run torí kírètì iná bí 1000 sí. Ọlọ́run bá mi kírètì iná sí fún yín ẹ jóná gbúrúgbúrú kí ló ń bà wá lẹ́rù láti kírètì orílẹ̀-èdè Yorùbá. Dublin ò tó Ọ̀yọ́ state gbogbo Dublin mo lọ bẹ̀ wọn ò tó Ọ̀yọ́ state Orlando tó Ọ̀yọ́ state ẹ̀yin olórí burúkú ìlú kan tẹ́ ń bẹ tí ọ̀wọ́ 1 million nbẹ ni wọ́n gbé United Nations office lọ nbẹ mo ń lọ sí Luxembourg nbẹ ni United Nations wà wọn ò tó 1 million ẹ gọ́gùlẹ̀ wọn ò wọ́ 1 million what are you talking about ẹ̀yin olórí burúkú yìí kí ló tà lè dádó ẹ sọ pé Yorùbá lè dádó kí ló tà fi lè dádó ẹ sọ fún mi I want to know ẹ sọ fún mi. ẹnìkan ní Dublin is 5 million. yes gbogbo Dublin 5 million ni wọn kí ló tẹ fi sọ pé àlè dádó a ní kájọ kálukọ ọmọ lọ kálukọ túká kálukọ ọmọ bá tiẹ̀ lọ tá a bá ti wá túká tán ẹ tá a bá fi ṣe president èmi òkúkú lépo kẹkẹ tẹ́ mi fẹ́ dùn bẹ́ẹ̀ ní sàlágà kan tó di kọ̀kọ̀ bọ́ àwọn tá a bá fi so lórí tó bá ti bí wọn rí tán kó wa jẹ tó bá ti bí wọn rí táwọn kó orílẹ̀-èdè Yorùbá jẹ tó bá ní kúkú òjijì kí ló dé tẹ́ fi sọ pé àlè dádó bá o torí kéne a ní kọ́lọ́n bá apagbo àwọn olórí wa tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́n bá tán bá láwọn ní pín wa kọ́lọ́n pa wọn gbogbo àwọn tí fìyà jẹ mẹ̀kúnnù Ọlọ́run fìyà jẹ yín ẹ̀yin lórí burúkú ẹni kúre. wọn lẹ́nu kọ́ máa lọ kàkà kọ́ máa ní fẹ́ẹ́ máa lọ kàkàdà ìran yín máa gọ̀ kàdà kú ni gbogbo ẹ̀yin olóṣèlú tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìran yín máa gọ̀ kàdà kú ni ẹ̀yin lórí bu ẹ̀yin lòsí yìí kí ló tẹ̀ ń ṣe báyìí gbogbo àdúrà kẹta ní lórí ilẹ̀ wa ẹ̀ táwọn ọmọ bá parí ìwé kọ́ wà tọ́ bá ti fẹ́ kí n fẹ́ńṣẹ́ òun láti wá rí mi lọ́fíìsì gba nọ́mbà mi kó pè mí ẹ wà ní kọ́ lọ pàdé lóòótẹ́ ẹ mọ̀ lọ bá wọn sùn ẹni fún wọn tí gbogbo ẹni sẹ́nitọ̀ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni ọ̀nẹ́rẹ́bù Nàìjíríà tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ olórí ibùkọ́ ọlọ́run bá yẹn jẹ wọ́n rè pọ̀ àwọn ọmọ yìí Fúlàní Boko Haram lọ́ máa rè pọ̀ àwọn ọmọ yìí kẹ́ ẹ̀ lórí ibù yìí kí ló tẹ̀ ṣe báyìí ẹ̀ dẹ̀ ń tráfọ̀ ẹ̀ ń lọ ìlú káàkiri ẹ̀ rí gbogbo ìlú àwọn bó ṣe fáìn bó ṣe rí ẹ̀ tó wá ruwo alọ̀ ẹ̀ tó mọ̀ lọ́ fi ra ilé tí yẹn bá ṣe kánsílọ̀ lásán ni o ní Nàìjíríà ní ọdún méjì ó ti dolówó ngbà tó lóbùkún yẹn bá fẹ́ ṣe kánsílọ̀ yóò mọ̀ lọ yajúlé káàkiri lọ bẹ̀bẹ̀ sígbà tó bá ti di kánsílọ̀ yẹn tó bá ti fóòlù ẹ̀ ní rimọ́ ládùúgbò yóò lọ ra alẹ́ sí Lẹ́kì ni ṣé gbèsè ayẹlẹ́ lò yẹn ẹ̀ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ìka yẹn ìka ní ìka ohun tí ń bẹ Nàìjíríà tẹ́ bá ní ẹnì kọ̀ọ̀kan lóṣooṣù kọ́mọ tí ẹ̀tọ́ bá ti wáṣẹ́ tí ò ti ríṣẹ́ o kọ́mọ fún ọ ní 100,000 lóṣooṣù àjẹsẹ́kù tún wà mẹ́ nígbà tí wọ́n ní ẹnìkan àkábèsì rẹ̀ Ọlọ́run Nàìjíríà ò ní rìfáínárì ẹyọ kan báyìí Dangote wá lé òun ní rìfáínárì kò ní da fún Nàìjíríà gọọmenti láíláí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run nígbà táwọn pásítọ̀ wa ní private jet Nigerian government wọ́n ní private jet ẹ̀yọ gbogbo Nàìjíríà ìjọba Nàìjíríà ní private jet kìlọ̀sẹ̀ believe àti private jet ọ̀kan Nàìjíríà ní o àwọn pásítọ̀ mi ní private jet mẹ́ta méjì pásítọ̀ ní private jet mẹ́ta méjì Nàìjíríà government ẹ̀ dín ẹyọ kan
sẹ́ni pé ìlú yẹn kò lè tò kò lè dá àfi ká pín kálukọ́ ọmọ bá tiẹ̀ lọ àwọn ọ̀ka wọn àmọ́ lọ bá àwọn ọlọ́mọ sùn táwọn ọmọ bá parí yunifásitì tán ìlú èbó la wà yìí tẹ́yìn bá jọmọ ìlú yìí tó bá parí skul tó bá gbé ìwé tó bá gbé pẹsidẹ́ntì ẹ̀ dé iléeṣẹ́ kan tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́mi mọ̀ bẹ́ẹ̀ tẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ tó ń bá fún ní sẹ́ńbẹ̀ wọ́n máa ti iléeṣẹ́ yẹn pa ìjọba máa ti iléeṣẹ́ yẹn pa kò síbẹ̀ Nàìjíríà wọ́n làwọn fún sẹ́ wọ́n kọ̀kọ́ bá sùn tó bá tó wá bá sùn táwọn ò ní gbé fóònù ẹ̀ mọ́ ó lù fóònù pa ni àwọn ọmọlọ́mọ máa dolóso tẹ̀lé pé kà ni wọ́n á sọ ọmọlọ́mọ dàrísítò àwọn ìka gbogbo ìjọba Nàìjíríà kà ni wọ́n níbẹ̀rẹ̀ Ọlọ́run kò dáná yóò la fẹ́ sè yẹn dà àti rí 1000 fẹ́ lómi Nàìjíríà yẹn ó dún ni tó bá tún fún ọ lórí tẹ̀wọ̀n tó ní gbé lọ́wọ́ wọ́n pa fóònù ni láwọn ìjọba Nàìjíríà àwọn kà yẹn tó bá dẹ̀ fẹ́ dìbò yẹn wọ́n mọ̀ yájúlé àmì wọ́n mọ̀. ẹ̀yin náà gbọ́ báyìí ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ olórí tí ò bá ti ṣe dáadáa wọ́n máa ṣépèlé wọ́n máa gbé ṣépè wọ́n máa ṣépèlé ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi subscribe sí Akọ TV ẹ jọ̀ọ́ àti máa mú fídíò wá fún yín lọ́lọ́kan òjọ̀kan lóríṣiríṣi lọ́tún torí pé wọ́n ń sọ pé Yorùbá nation ẹlẹ́ẹ̀lágídí ẹlá ò lè túká even tí a bá ń jẹ Yorùbá wa o ẹ máa rántí tó bá di lọ́jọ́ ọ̀la o táwọn òyìnbó bá ní Biafra ní tàwùsà wa lárẹ̀wá tí tó ń ta wọn bí èṣù ó pàdídà àjà Yorùbá mèrè ká tó mèrè la fi tètè ń sọ o ẹ ṣé gan God bless you.